Mo kí gbogbo alààyè tó ń gbọ́ mi. Mo kí wa púpọ̀ púpọ̀ wípé a kú ìlédè Bùnmi Akínàánú omijé ojú mi. Lórúkọ Jésù, ọdún á jìnnà síra wọn. A ò ní kúkú oró, bẹ́ẹ̀ la ò ní kánjú kú. A kí wa púpọ̀ púpọ̀. A kí gbogbo ọmọ Nàìjíríà fún ìfẹ́, fún ìfọwọ́sowọ́pọ̀, fún ìgbìyànjú wípé kí Bùnmi kó lè wà láyé. Ṣùgbọ́n ohun tọ́lọ́run bá ti kọ, kò sẹ́ni tó lè yí padà. Mo kí gbogbo àwọn pastors pátápátá, gbogbo àwọn prophet, wọ́n gbìyànjú, wọ́n ṣe tí wọ́n lè ṣe, wọ́n gbìyànjú. Pàtàkì jùlọ mo kí bàbá wa prophet Taiwo Òjó àti prophet Sam Òjó. Wọ́n gbìyànjú púpọ̀ nítorí pé nígbà tó tó stage kan tí wọ́n wò pé kán gbé lọ sí India, àwọn méjèèjì ni wọ́n single-handedly láàrin ara wọn pé kẹ́nìkan ṣe visa, kó ra ticket, kẹ́nìkan dẹ̀ ṣe treatment. Ẹ̀mẹ́ta ni wọ́n ṣe application kó tó di pé, ṣùgbọ́n nítorí pé ohun tọ́lọ́run ti kọ tí ò ṣe yí padà, kó tó nígbà tó máa fi gba visa kò ságbára mọ́. She's not fit to fly. Gbogbo bọ́n bàbá yẹn ṣe ń kánjú pé kán gbé lọ, àwọn doctor sọ pé no, she's not fit. Òun ló fà tó fi wà ní Nàìjíríà tó fi lọ. Wọ́n gbìyànjú, àìmọye ọ̀pọ̀lọpọ̀ prophet ni wọ́n gbàdúrà, ṣùgbọ́n ohun tọ́lọ́run bá fẹ́ kó ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ tí ẹ̀dá kankan ò lè yí padà. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ àwọn alàgbà wa. Ẹ jọ̀ọ́, káyé máa ríran sí àwọn onítíátà wa, olórin, àwọn celebrities wa. Tí Ọlọ́run bá fi ràn wọ́n wá, ẹ jẹ́ ká pe ẹni yẹn tá bá lè pè. Bọ̀ ká máa ránṣẹ́ síyàn pé ó máa kúkú òjijì. Gbogbo wa náà ikú òjijì ló máa pa wá, torí kò sẹ́ni tó plan fi kú tí ikú máa fi dé tó máa fi pa wá. Ṣùgbọ́n ká máa sọ lórí afẹ́fẹ́ nígbà táwọn kan gbé àfọ̀ṣẹ dání, táwọn kan gbé olúgbòhùn dání, tàdé ń dárúkọ ẹni yẹn. Ẹ wò bọ́n ṣe sọ pé Pẹ́lá ó máa lọ lásídẹ̀ǹtì, ọmọ ẹ̀dẹ̀ lọ lásídẹ̀ǹtì tó fẹ́ para ẹ̀. So ẹ jọ̀ọ́, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ ká stop ẹ̀. Tẹ́ni prophet bá rí ìran kan, ẹ jẹ́ kó pe ẹni tó bá ríran sí, tí ò bá ní contact ẹ kó fàdúrà ràn lọ́wọ́. Ẹ má jẹ́ ká fọ ẹnìkan ká máa wé nǹkan tá fẹ́ fi trend. Àwọn ọ̀rọ̀ tí àwọn prophet tí wọ́n náà ń jíṣẹ́ yẹn, ẹlòmíì náà gbé olúgbòhùn sápò níbi tí wọ́n ti ń sọ. Àfọ̀ṣẹ wà níbi tí ẹlòmíì ti ń sọ. Meanwhile, ilé ayé oníkálùkù lógún tẹ̀lé lẹ́yìn. And for the fact that pé prophet kan lọ sọ pé ẹnìkan ó máa kú ńgbà báyìí, àwọn tó ti ń lépa ẹ̀sìn ibi tẹ́lẹ̀ wọ́n á lo advantage yẹn pé Ọlọ́run ṣe ẹnìkan kú ti sọ. Ẹ jẹ́ ká stop ẹ o. Àti contact àwọn agbófinró, wọ́n dẹ̀ sọ pé gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn kò bá òfin mu. So ẹ má jẹ́ ká sọ nǹkan tí ò bá òfin mu. Ó má jẹ́ pé wọ́n máa fi ọwọ́ òfin gbé àwọn tó bá ti ń sọ irú nǹkan bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká stop ẹ. Kó fi ogun ikú òjijì bù. Everybody ló máa kú òjijì everybody máa kú. Kò sẹ́ni tó ń plan fún kú. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká stop ẹ. Ọlọ́run á dì wá mú, a ò ní kánjú kú. Ikú burúkú ò ní pa wá, kó wù wá ká máa fira wa sílẹ̀. Nítorí pé bá ṣe ń bára wa ṣe, inú wa ń dùn bá ṣe ń rí ara wa. Ṣùgbọ́n nígbà tẹ́nìkan bá ti lọ láàrin wa, ó máa bà ọkàn wa jẹ́. Lórúkọ Jésù, ikú òjijì ò ní wọlé wa. A ò dẹ̀ ní fẹ́ ẹnikẹ́ni ṣàwátì. Bí gbogbo ètò ìsìnkú bá ṣe máa lọ, a máa jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà mọ̀. A kí ọkọ àǹtí Bùnmi, a kí àwọn ọmọ, a kí àwọn fámílì. Gbogbo wọn pátápátá ni wọ́n gbìyànjú tó pọ̀, wọ́n sapá
ṣùgbọ́n kò sí nǹkan téèyàn fẹ́ ṣe sí. Àkí àwọn ọ̀rẹ́, àkí àwọn colleagues, àwọn tó jọ ń ṣiṣẹ́, gbogbo èèyàn ni wọ́n gbìyànjú, kò sẹ́ni tí kò gbìyànjú. Ọlọ́run á ràn wá lọ́wọ́.